Now, ohun tó ṣe wọ́n lọ́sọ̀dọ̀ wọn. Ohun tó ṣe àwọn òkè. Ohun tó ṣe àwọn ọmọ yìí. Kí ló kúrúkọ mọ́? Samuel. Wow. Samuel Adébáyọ̀. Kí ló kúrúkọ mọ́? Ẹni? David kini? Ibrahim. Now, ẹ wo ohun tí ó ṣe àwọn ọmọ yìí. Ohun tí ó gbòmìjé lójú èèyàn ni. How old is he? Going to 7. Going to 7. Ọmọ ní mòye lọmọ yẹn. Ọdún kan tó ṣe méjì. Ọdún kan tó ṣe méjì. Ọmọ yẹn wọ́n ní kò rí ìgbẹ́yà. Wọ́n ní kò rí ìgbẹ́yà. Wọ́n ní ó ṣe díẹ̀ tí ò ti rí ìgbẹ́yà rárá àti rárá. So ọmọ yìí báwo ni tòun ṣe ṣẹlẹ̀? Àti abímọ ni láti Gabriel ti wà ńbẹ̀. So bá ṣe wá rí àti wá rí wípé ó ń develop. A gbé lọ sí hospital. Wọ́n ní wọ́n máa ṣe operation fún mi. Wípé ká lọ wá 500 wá 500,000. Tó sì wá dé ọ̀dọ̀ yìí. Ẹtún bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ẹni. Abímọ ni. Ok, ẹ bí mọ́ ni. Bẹ́ẹ̀ ṣe bí ni. Bẹ́ẹ̀ kò tó báyìí tẹ́lẹ̀. Ìgbà tẹ́ ẹ bí kíní ẹ bí mọ́ ni. Ẹ̀yin abiyamọ kí ló lè fà kéèyàn bí ọmọ pẹ̀lú kòkòrò nímú? What could cause it? Like they are having a child. Wọ́n láwọn bí mọ́ ni. Bàtà ìdẹ̀gbẹ́ hospital wọ́n ní majoma ni. Ẹni? Majoma. Bàtà ìgbẹ́ hospital wọ́n ní majoma kọjú síwájú. Ó yá scan. Kíní tí wàá tóbi gan. Bẹ́ẹ̀. Ó ti tóbi. Kí lẹ wá ń wò tó fi tóbi tó báyìí? Àgbégbèsè náà ni àgbé lọ sí hospital. Wọ́n kọ oògùn, wọ́n ní ká máa ṣe test. Wọ́n ṣe test. Wọ́n ní kẹ́ máa ṣe test fún. Lọ ká ṣe test fún. Wọ́n ṣe test. Gbogbo test ló ṣe. Ó tó wá di pé wọ́n tó wá sọ wípé wọ́n máa ṣe operation fún un. Ọmọ ìkéré gan, ọmọ 7 years. Èlò ní kẹ́ mú wá? 500,000. Intẹ́nìkan lè fún wọn ni. Ó ní kọ́mọ ìmú 500,000 wá fún tó fẹ́ ṣe nímú ẹ̀ yìí. This boy is a small boy. Samuel àbí? Samuel nílò 500,000 láti lọ fi ṣe operation. Samuel nílò 500,000. Kílẹ̀ yìí náà ti wá sapá látijọ́ yìí. Àti èmi kankan tó dẹ́ náà ló jẹ́ ká wá sí ọ̀dọ̀ yìí. Ẹ̀rí nǹkan kan rárá. Ẹ̀rí nǹkan rárá. Ẹ̀ tí ẹ̀rí 10,000. Kí ló dé mú mi? Àdúgbò bó lẹ ti wá? Ọ̀yọ́ ni mò ń gbé. Ọ̀yọ́? Ṣùgbọ́n torí tẹ́sì tí wọ́n sọ pé ó máa ṣe ló fi wà níbàdàn lọ́jọ́ girama rẹ̀. Ọ̀dọ̀ girama ló wà. Girama dà? Wọ́n wà ní church. Girama ẹgbọ́n ọmọ yín lẹ̀kẹ́ lọ pé girama wá. Jókòó. Ẹ lọ pé girama. Ó yá, ẹ máa ń gbé sọ́dọ̀ ọmọ yẹn. Àǹtí, ó yá. Kí ló sọ ọmọ yìí? Bó o ní kun ọmọ ṣe wú tó báyìí? Ẹ gbé sọ́wọ́ dára kó ẹ. Láti ìgbà tẹ́ ẹ ti bí kò tọ́ílẹ̀tì. Kò yàgbẹ́ láti ìgbà tẹ́ ẹ ti bí. Kò yàgbẹ́ láti ìgbà tẹ́ ẹ ti bí. Ẹ dúró láti ìgbà tẹ́ ọjọ́ tẹ́ ẹ ti bí báyìí kò yàgbẹ́ rí. Irọ́ ni. Ìdí rẹ̀ gan ti bó. Wọ́n bá fi ìsàná ìgbà míì kan ti bọ́ ọ̀dọ́ fi máa bá bọ̀dì. Ní fi máa ń yàgbẹ́, ní fi máa ń so, kò dá yàgbẹ́ rí. Ló fi máa ń so, kò yàgbẹ́ rí. Irọ́ ni. Ẹ gbọ́ kéèyàn sọ pé ọmọ ilé ò yàgbẹ́ rí. Pọ̀ bá ń gbé power bank mi o. Kéèyàn sọ pé ọmọ ilé ò yàgbẹ́ rí. Ẹ gbọ́. Wọ́n wá ní wọ́n fẹ́ ṣe operation fún un. Abẹ́ẹ̀rí kún ẹ wo nǹkan. Ọmọ ọdún mélòó? Ọmọ ọdún kan àtoṣù méjì. Ọmọ ọdún kan àtoṣù méjì. Kí lórúkọ ẹ? David sorry. Daddy ńkọ́? Ṣé daddy ò bá yín dá sí ni? Daddy ò bá yín dá sí. Má parọ́ o. Wọ́n bá mi dá sí àtàwọn family láti bá. Ẹ má sọ̀rọ̀ family. Wọ́n bá mi dá sí. Ṣé nítorí ikùn ẹ̀ náà? Pẹ̀lẹ́ David sorry. Abẹ́ bá ń gbé kùn yẹn dáadáa o.
Màmá ẹ máa bọ̀ ṣe ẹ̀yin ní grandma ọ̀nkú yìí. Bẹ́ẹ̀ni. Grandma Samuel. Bẹ́ẹ̀ni. Ẹ má kúnlẹ̀ màmá. Ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ yín báyìí. Ẹ̀yin ní grandma. Ẹ̀yin gan mo rí làárọ̀ àánú yín ni mo grandma wọn ní ẹ jókòó màmá. Grandma ọmọ yìí ní grandma yìí ní ẹ wo mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé. Bó lọmọ yìí báwo ló ṣe máa kú nípò because bí èmi ṣe rí ẹ̀rù Ọlọ́run bà mí. Báwo lọmọ yìí ṣe máa kú nírúpò ó ní ntoni nímú yìí because kò gbọ́dọ̀ máa lọ báyìí. Tó bá fi lè grow jù báyìí lọ ó máa wá síbi ojú ẹ̀. Ẹ wo nǹkan ó ti ń wá síbi ojú ẹ̀ already. Ó ti ń wá síbi ojú ẹ̀ already. Bó la ṣe lè jọ ṣe àní dààmú lórúkọ Jésù. Ẹ̀yin abiyamọ lágbàáyé, ẹ̀yin aláàánú lágbàáyé, how manage báwo la ṣe lè jọ ṣe tí a jọ máa ran ọmọ yìí lọ́wọ́ bá ń gbé sọ́dọ̀ ẹ̀ tá a máa ran ọmọ yìí lọ́wọ́ tó máa kúrò ní ipò tó wà yìí dẹ̀mbó láti ní ká fi ran ọmọ yìí náà lọ́wọ́ tí wọ́n fi bá a ṣe operation wọ́n ní káwọn mú wọ́n ní for operation ọmọ yìí wọ́n ní ká mú 1.5 million wá fún operation ọmọ yìí pẹ̀lú gbogbo test náà máa ṣe pẹ̀lú wọ́n ló ti affect liver mi gan ẹ̀sán tán ló affect. Wọ́n ló ti affect liver rẹ̀. Liver. Ẹ sọ bó ṣe fẹ́ nígbà tẹ́ ẹ explain lánàá mo fẹ́ kó bẹ́ẹ̀ ṣe explain ẹni wọ́n ṣe kíní kan. A ṣe test wọ́n ní a ṣe test wọ́n láwọn aya scan wọ́n láwọn ò rí nǹkan kan so nígbà tí àwa ya ìṣúná ni ó ti affect inú rẹ̀ ẹ̀dọ̀nú rẹ̀ pé atẹ́gùn ní so ó ti dí ibi ẹ̀dọ̀ yẹn ló fi affect ilé ìgbẹ́. Like ó ti affect kíni. ilé ìgbẹ́. Kí ló affect ilé ìgbẹ́. Atẹ́gùn yẹn wọ́n látẹ́gùn yẹn tó dí ibi ẹ̀dọ̀ yẹn pé ẹ̀dọ̀ yẹn gan pé ó ti ní fọ́ọ̀tì kankan wọ́n láti sọ nìyẹn pé ó ti affect ibi ilé ìgbẹ́. Abẹ́rẹ́ kún ọmọdé ìbò ṣe wú ni ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé kí la lè ṣe fún àwọn ọmọ yìí ọmọ kékeré làwọn méjèèjì ọmọ yìí 7 years ẹ má gbé sọ́dọ̀ tèmi ẹ ṣáàjì rán àwọn ọmọ yìí lọ́wọ́ ọmọ yìí 7 years ọmọ yìí ọmọ ọdún kan àtoṣù méjì what can we do to help them kí wọ́n lọ hospital àwọn ọmọ yìí kéré ju tí wọ́n pass through lọ kí n tó lè gbé kéèsì wá kéèsì pọ̀ gan-an táwọn èèyàn ń gbé wá mi ò rí lè rí sí gbogbo ẹ̀ ẹlòmíì máa fún ọ lówó pé kán lọ ṣe ẹlòmíì máa pray fún pé ẹ lọ gbàgbọ́ yín mú yín lára dá àwọn kéèsì kan jẹ́ pé táwọn bá dé hospital wọ́n á ní láti ṣe tó yẹ kí wọ́n ṣe so ó dẹ̀ pé àǹtí gan ti ó dẹ̀ pé tí ń wá ṣe díẹ̀ àǹtí eléyìí tí ń wá ṣe díẹ̀ mi ò ráàyè rí ó dẹ̀ pé wọ́n ṣẹ̀ mọ́ ọmọ ìwá ni wọ́n ṣẹ̀ mú ọmọ ìwá níbẹ̀ tí ẹ wo grandma wọn ti ń dàgbà wọ́n ti dàgbà gan ni wọ́n ti ń lọ darúgbó kò dá kírú ojú ìyá yìí kó máa rírú tó rí lórí ọmọ wọn yìí ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé please let's stand up and please help this family láti ràn wọ́n lọ́wọ́ ẹ wo nǹkan ẹ wo ọmọ kékeré ẹ wo nǹkan ẹ wo kíní ẹ wá dàbí pé bíi pé omi ló dì sílẹ̀ don't cry my baby don't cry so ẹ̀yin tí Ọlọ́run bá fẹ́ lò fún wọn láti dé fún wọn ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ máa bá wọn yẹn sọ̀rọ̀ kí lè bẹ kàn ṣe fún yín ó yẹyẹ. ìrànlọ́wọ́ ni ẹjọ́ ìrànlọ́wọ́ ẹjọ́ ẹni rí dáàmú lórí àwọn ọmọ yín o Ọlọ́run máa pèsè fún yín o àlọ́ àtàbọ̀ yín ló máa bá pa ọmọ ẹjọ́ ràn mí lórí ayé ọmọ mi ni o ẹjọ́ o ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́ o ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ló bá ràn yín lọ́wọ́ o àlọ́ àtàbọ̀ yín ló bá pa ọmọ ibi tá ti ń mówó kò ní í gbẹ o ẹ ṣàánú fún mi o Ọlọ́run bá ṣàánú fún yín o ẹnì náà kàtàkẹ́ tó rí kan ẹjọ́ ẹ ṣàánú fún mi o ẹnì dáàmú o Ọlọ́run bá kún yín lọ́wọ́ ẹjọ́ ẹ ṣàánú fún mi lọ́rọ̀ ayé ọmọ mi o ẹjọ́ nítorí Ọlọ́run mo fọ́ Ọlọ́run bẹ̀yìn ẹjọ́ ẹ ṣàánú fún mi o ẹjọ́ àti kékeré ni mo ti ń bá ká o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi ìléyìn Ọlọ́run náà mo ní àtẹ̀yìn o ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ o ẹ ṣàánú fún mi o ẹ ràn mí lọ́wọ́ o Ọlọ́run bá ràn yín lọ́wọ́ o Ọlọ́run bá ràn yín lọ́wọ́ o ẹ̀yin náà kẹfàkẹ́ tó rí kan o Ọlọ́run bá ṣàánú yín o Ọlọ́run máa gbé yín ga o ẹ̀ní wálẹ̀ o ìdíkẹ́ tí mówó ní gbẹ o ẹjọ́ ẹ ṣàánú
fún mi o Ọlọ́run bá ṣàánú fún yín o ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ o Ọlọ́run bá ràn yín lọ́wọ́ o Ọlọ́run bá ṣàánú fún yín o Ọlọ́run bá ṣàánú fún yín o ẹ̀yin náà kẹ́kẹ́ tó rí kan o ẹ jọ̀ọ́ ṣàánú fún mi o àpò yín ò ní gbẹ o ọmọ yín ò ní ṣàìsàn Ọlọ́run ní fàìsàn sàwọn ọmọ yín o ẹ jọ̀ọ́ ṣàánú fún mi o ẹ ràn mí lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi o àwọn ọmọ yóò ní ṣàìsàn o ẹ ní fàìsàn ló pa àwọn ọmọ yóò ní fàìsàn ló ọmọ tó pọ̀ bí yóò parí ẹ ní fàìsàn ló o àwọn ọmọ yóò ní fàìsàn ló o ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ lọ́rọ̀ ayé ọmọ yìí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ o ẹ ṣàánú fún mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi o ẹ ní lákàtàkà tó rí kan o ẹ ṣàánú fún mi o ẹ ràn mí lọ́wọ́ o. ẹ gbọ́ sọ́dọ̀ mọ̀ yìí màmá kílẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe fún mọ̀ yìí. mo ń fẹ́ ìrànlọ́wọ́ àánú lọ́dọ̀ gbogbo ẹ̀yin ènìyàn aláàánú ẹ̀yin náà ó ra àánú gbà ẹ ní rí dààmú lọ́jọ́ ogbó yín ẹ ní fi àgbàlagbà ara yín mọ̀ dààmú kí lórí ọmọ ọmọ ẹ sì ní sunkún ọmọ ẹ ní sunkún ọmọ ìrànlọ́wọ́ àánú ni mò ń fẹ́ o ẹ dákun ẹ ṣàánú mi lórí ọmọ yìí mo ti bẹ̀rẹ̀ sí ní take care rẹ̀ láti kékeré náà ni kó tó di wípé ó tún wá tóbi tó báyìí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́ gbà bẹ́ẹ̀ bá ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run ó máa gbọ́ ohùn yín lágbára Ọlọ́run àdúrà yín ó máa gbà ibi tẹ́ ẹ bá dẹ̀ ti ń mú owó ọ̀pọ̀lọpọ̀ mí Ọlọ́run yóò máa fi rọ́pò síbẹ̀ wípé ṣọmọ yìí láàánú ọ̀nà ìbùkún yóò ní dí orísun ìbùkún yóò dẹ̀ ní gbẹ nítorí pé ẹ rántí ọmọ yìí láti ṣe láàánú orísun ìbùkún yóò ní gbẹ pé ẹ rántí ọmọ yìí láti ṣe láàánú àánú ọmọ jẹ́ tiyín ní gbogbo ọ̀nà lórí iṣẹ́ yín ẹ mọ̀ ra àánú gbà Ọlọ́run yóò rántí ẹ̀yin náà sí rere wípé ẹ wá ṣọmọ yìí láàánú ogun ológun ò ní di tiyín ogun ológun ò ní bọ́ sórí ọmọ yín ogun ológun ò ní bọ́ sórí ọmọ yín wípé ẹ ṣe ọmọ yìí láàánú ní gbogbo ọ̀nà àánú fún ohun rere lọ́lọ́run yóò fi rántí ẹ̀yin náà Ọlọ́run yóò mọ̀ ṣe yín láàánú ní gbogbo ọ̀nà ọ̀nà ò ní dí mọ́ yín okòwò yín yóò di ní ńlá iṣẹ́ yín yóò di ní ńlá ìbùkún yóò wọ bẹ̀ ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún ọmọ ẹ̀yin náà ẹ ní rí wàhálà lágbára Ọlọ́run ẹ ní rí wàhálà láyé yín wàhálà ti dé bòbí tọkàn rèé fi balẹ̀ bí bá ti ń jẹun lọ́wọ́ báyìí tí ò ní fọkàn balẹ̀ kò ní dé bá yín wàhálà ti dé bòbí ọmọ tí kì í fi fọkàn balẹ̀ ẹ mu tí bí bá ti ẹ mu tí kò ní dé bá yín wàhálà ti dé bá òbí ọmọ míì tí kì í tiẹ̀ rántí wípé orí ilẹ̀ ẹlẹ́ ló ń jókòó sí àní ẹjáde wọn jókòó kò ní dé bá yín lágbára Ọlọ́run ìfọkànbalẹ̀ lẹ́ẹ̀fi lò gbèsè ayé yín Ọlọ́run yóò bùkún yín orísun bùkún yín ò ní gbẹ ẹ dákun ẹ ṣàánú mi ni ẹ ṣàánú mi ìlẹ́ nìkan Ọlọ́run ni mo ní Ọlọ́run tí mo ní náà ni mo ké pé ìpè kẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ kọ́lọ́run ó bá mi gbéràn lọ́wọ́ dìde látọ̀dọ̀ yín ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ní sunkún o ẹ dákun o ẹ ní sunkún àwọn bàbá wa nínú Olúwa gan wọ́n ṣàánú mi láti gbà mí wọlé wípé kí n fi sọ̀rọ̀ pé ẹ̀yin aláàánú mi náà ni ṣọ́ọ̀ṣì ibi tí mo sì wá yìí náà lórúkọ Jésù kò ní túká iṣẹ́ ìyanu yóò máa ṣẹlẹ̀ níbẹ̀ iṣẹ́ ìyanu táwọn ọ̀pọ̀lọpọ̀ ó tó fi máa rántí ilé ìjọsìn yìí láti wá máa jọ́sìn fún Ọlọ́run yóò jẹ́ kó máa ṣẹlẹ̀ níbẹ̀ wípé bàbá wa yìí ṣe ń ṣèrànlọ́wọ́ fúnra àwa báyìí lórúkọ Jésù wà lóòní dé bá wọn lórí ọmọ wọn lórí aya wọn lórí àwọn náà wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ yìí kò dẹ̀ ní dàrú kò ní bàjẹ́ èso ò ní bàjẹ́ apá àwa ń rí ìyanu níbẹ̀ ìyanu ò ní dáwọ́ dúró ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tó tún jẹ́ ti ayọ̀ tí ò ní jẹ́ ti dààmú ni yóò máa ṣẹlẹ̀ nínú ìjọ yìí lágbára Ọlọ́run ẹni ìbùkún lẹ jẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o dúpẹ́ o. ó possible kí n tún gbé wá nírọ̀lẹ́ eléyìí mo fi ṣe awareness sorry efile ṣó ń dùn ní. ó ti wá wú báyìí. ó wí jù báyìí lọ lálẹ́ àná ìgbà tí ó jẹ́ kí n sùn mọ́ àbá bọ́dì ó sì yàgbẹ́ ó sì sùn ó tán tí má ti bá bọ́dì ní máa ń yàgbẹ́ ní máa ń so. kí ló ń jẹ́ bọ́dì? wọ́n bá ti nǹkan bọnú òdì rẹ̀ bí ìsànà àbí kọtibọ́ọ̀dì. ẹ má ṣe kí ni? ìsànà àbí kọtibọ́ọ̀dì àti rọ́ọ̀bù ni mo máa bá ti bọnú òdì ẹ̀ tí mo máa bá fi bọ ìdí ló fi máa ń yàgbẹ́. ọmọ yìí nílò 500. ọmọ yìí nílò 500. ọmọ yìí nílò 1.5 million.
wọ́n ní wọ́n ṣe máa ṣe wọ́n ṣe ẹwọ́ kan tó wú iná kó tó di pé ó jáde nǹkan bẹ́yẹn. So approximately the two needs close to 2 million. Wọ́n máa rí àánú gbà. Àmín, àmín. Gbogbo Ọlọ́run gbọ́ fún wọn. Àmín, àmín. Wọ́n máa rí àánú gbà. Àmín. Ẹ bá ń pín fídíò yẹn. Facebook kì í like irú àwọn fídíò báyìí torí ó máa ń dẹ́rù bà àwọn èèyàn tí ẹ wọ ojú ọmọ ẹ̀. Kì í ṣó náà o. Kì í ṣó náà o. Kì í ṣó náà o. Wọ́n ní wọ́n bí mọ́ ni. Ṣẹ́yìn ẹ bí ilé náà mọ́ ni. láti gbà tá ti bí o. Láti bàtẹ́ ti bí ni. láti gbà tá ti bí mo ti yàgbẹ́ kò sì gbọ́ pé wọ́n bímọ wọ́n yàgbẹ́ ká tó ṣe lémi kò ṣe. Nígbà yẹn ti bí báyìí ni ò ti yàgbẹ́ báyìí. Ọlọ́gbọ́ra Ọlọ́run á yanjú gbogbo ọ̀rọ̀ náà. Àmín. Ẹ rí àánú gbà. Àmín. God bless you. Amen. Ṣé o Ọlọ́run gbàdúrà Àmín lórúkọ Jésù. Agbára Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín lórúkọ Jésù. Agbára Ọlọ́run yóò túbọ̀ gbé yín ró. Àmín lórúkọ Jésù. Ẹ̀mí sàṣetì lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ò ní fi yín sílẹ̀. Àmín lórúkọ Orí Jésù. yóò dẹ̀ ní gbàbọ̀dé. Àmín lórúkọ Jésù. Agbára Ọlọ́run. Ṣé mo dúpẹ́ o. So account number wà lórí screen. Number tẹ̀lé pèsè 07054900751. 07054900751. Ẹnìkan ló máa pè lẹ́yìn ètò ó lóun fẹ́ fáwọn méjì ní 50,000 naira. Mẹ́sẹ̀jì ẹni ẹ wọlé sí i ọlọ́run máa pè lẹ́yìn ètò ọlọ́run fẹ́ fún ọ ní 50,000 naira. Àwọn náà máa rà àánú gbà ó gbogbo ọ̀nà wa ó. Wọ́n ṣe o. Ọ̀nà ò ní dímọ̀ yín, ọ̀nà ire ò ní dímọ̀ yín, ọ̀nà ìbùkún ò ní dímọ̀ yín, ọ̀nà ìrànlọ́wọ́ ò ní dímọ̀ yín. Lágbára Ọlọ́run ẹ máa rí ṣe o, ẹ máa rà àánú gbà o, Ọlọ́run yóò mọ̀ ṣamọ̀nà yín o, ẹni kò kùnà ikú o, ẹni fi ìbànújẹ́ sọdún o. Ẹlòmínà ẹnìkan náà fún 10,000 ẹnìkan náà fún 5,000 naira. Tí ẹni ẹ bá sẹ́ndì 50,000 yẹn ó máa jẹ́ 115,000. Ẹni ẹ bá sẹ́ndì 50,000 ó máa jẹ́ 115,000 naira. Wọ́n máa rí àánú gbà I believe. Account number to the screen 01991311544 01991311544 GT Bank. Ọmọ yìí ti ẹ̀ gbádùn ọmọ yìí ó kéré ju tó ń là kọjá lọ. Ó kéré ju tó ń là kọjá lọ. Yeah, let me check it. Let me check it. Wait. Ààrẹ ẹ̀gá ń gbóná. Ó dára ẹ̀ ń gbóná báyìí. Sorry. Ẹ bá mi ṣàánú àwọn ọmọ yìí. Ẹ bá mi ṣàánú wọn. Kí wọ́n kú nípò tí wọ́n wà yìí. Ẹ wo ọmọ yìí, ẹ wojú ẹ̀. Ẹ wojú ẹ̀. Ẹ bá ń ṣàánú wọn. Kí wọ́n kú nípò tí wọ́n wà yìí. Kí wọ́n kú nípò tí wọ́n wà yìí. Àwọn tí mo ná fún yín lówó yẹn, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ní tán lọ́wọ́ yín ọlọ́mọ gbòòrò yín o. Agbára Ọlọ́run. Ẹ̀yin náà máa rà àánú gbà ní gbogbo ọ̀nà o. Bẹ́ẹ̀ni rí wàhálà nígbèsí ayé yín nítorí pé ẹ ṣe wàhálà àánú yẹn bẹ́ẹ̀ni rí dààmú bẹ́ẹ̀ni rí wàhálà. Lágbára Ọlọ́run orísun bùkún yín ò ní gbẹ. Ọlọ́run yóò tún fi ọ̀pọ̀lọpọ̀ bùkún rọ́pò fún yín. Lágbára Ọlọ́run. Orísun bùkún yín ò ní gbẹ o. Ẹ ní sọmọnu o. Ẹ ní fìbànújẹ́ ṣọdún o. Ọdún yìí ń parí lọ. Ẹ̀mí yín ò ní parí ẹ̀. Ẹ̀mí yín ò ní sọnù o. Ọdún yìí ò ní mọ́mọ́ kò ní mọ́mí yín lọ o. Lágbára Ọlọ́run ẹ̀yin lẹ parí ọdún yìí lórúkọ Jésù. Àmín. Ẹ̀yin lẹ parí ọdún yìí o. Lágbára Ọlọ́run ẹ̀yin lẹ parí ọdún yìí. Ọdún yìí ò ní mẹ́mí yín lọ o. Lágbára Ọlọ́run ẹ ṣé o. Ìdí tá a fi ṣe pọ̀ ni pé ọmọ ìkéré làwọn méjèèjì then kò pọ̀ síbù ká ṣe tẹnìkan tọ́ka ṣe tẹnìkan nǹkan dẹ̀ need close to 2 million so wà ó pé kákan ṣe ní oníbejì so that àwọn méjì máa rí àánú ẹ̀ṣẹ̀ obìnrin yìí ò tí ẹ̀ tó kódà bó jẹ́ 1 million lórí wà lọ bẹ̀rẹ̀ ọmọ yìí nílò 500,000 so ọmọ yìí nílò 1.5 million. A máa rí àánú gbà. Please help me support them. Èmi náà máa ṣe past mi. I'm going to do my part. Ẹ jọ̀ọ́, a máa rí àánú gbà. Káwọn ọmọ yìí wọ́n kéré fún tán là kọjá.
Like, hey, imagine Rura. Imagine the kind of pain this boy will be passing through. Imagine the kind of pains. Irú ariwo wo ló máa ń pa lóru lọ́sàn-án. Ó máa ń yún, ó ti ń yún gan. Ó ń yún gan bẹ́ẹ̀ ni. Ó ń yún gan. Samuel àbí? Ó máa ń ṣẹ̀jẹ̀ gan. Ó máa ń ṣẹ̀jẹ̀. Aṣọ ni ó máa ṣàn báyìí ni a máa ṣàlẹ̀. Ó máa ń ṣẹ̀jẹ̀. Tó bá ṣẹ̀jẹ̀ ṣe ẹ̀jẹ̀, okay, ó máa sún ẹ̀jẹ̀ báyìí. Tó bá ti drop ẹ̀jẹ̀, tí mo drop ẹ̀jẹ̀ báyìí sọ̀rọ̀. Sorry, Samuel àbí? Bẹ́ẹ̀ni. Ṣé ó ń lọ school? Lọ school. Class wo ló wà? Basic 2. Àwọn ọmọ school ẹ̀kọ́ ṣé wọ́n fi ń sá fún? Kí ni wọ́n á sọ ní school ẹ̀ ṣé wọ́n á sọ pé wọ́n ti rẹ̀ ṣe lọ́dọ̀? Tíṣà rẹ̀ kan tẹ̀ sọ pé má wá sí school lọ́la o pé kan ọmọ ẹ̀ lọ sí hospital. Mo ní òde sọ pé à ń lọ hospital. Mo lọ wá school o. Wọ́n ní kó mọ̀ wá school. Mo wá lọ síbẹ̀ Lóde ní wá school. Báwo lọ́mọ ó ṣe rí báyìí táà ní mo lọ sí hospital? Ṣé káwọn lọ sí school bòmí ni? Ṣé ẹ mọ̀ pé tó ń ṣe yìí? A fẹ́ kí tí bá ń kọ̀wé. Ilẹ̀ pé? Wọ́n ní ẹ̀jẹ̀ máa ń kán síbi ìwé nígbà tí bá ń kọ̀wé. Ẹ̀jẹ̀ máa ń kán síbi ìwé ẹ̀. Wọ́n nífẹ̀ẹ́ school wọn gan. Ká ní school mi ni wọ́n tẹ̀ ní jó wọlé rárá. Tí mo fi lè rí báyìí. Wọ́n àti ẹ̀mọ́ kọ́ mọ́ yẹn ṣe ṣèbélé ò tí bẹ̀rẹ̀ school. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rí àánú gbà. Ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. Ẹ máa rí àánú gbà. Sọ ẹ ṣì dúró di ìrọ̀lẹ́. Àwọn ohun tí Ọlọ́run máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú iṣẹ́ lọ́wọ́. Ilẹ̀kùn àánú àṣínú lórúkọ Jésù. Ẹ bá àánú pàdé. Ọjà òyìn. Ọjà ọgbọ́n yín. Ẹ bá àánú pàdé. Ọlọ́run tó ń ṣe fún àwọn ará aṣáájú yóò ṣe fún yín. Ohun tí wọ́n nílò less than 2 million. Ọmọ ẹ̀ nílò 500. Ọmọ ẹ̀ nílò 15. Ẹ jọ̀ọ́ bá ń ṣàánú wọn. Kán tiẹ̀ lọ ṣe kán tiẹ̀ kọ́ lọ ṣe náà kí àwọn ọmọ ẹ̀kọ́ máa jẹ̀ ìrora mọ́. Irú nǹkan báyìí ṣàgbàlagbà gan ó máa tó feel. Ká máa sọ pé ọmọ kékeré làwọn ọmọ yìí, they are very small boy. Ọmọ ọdún méje, ọmọ ọdún kan, ilé tiẹ̀ kéré gan tiẹ̀. Ó dẹ̀ mọ̀ lára. Inú ẹ̀ ti lé sí o. A máa rí àánú gbà. Please rise for them. Rise for their help. Please rise for their help. Ojú òní tí mi ọ̀dá òní yọ̀ ni. Account number is 01991315544. 01991315544. GT Bank. Gabriel Emmanuel. 01991315544. 01991315544. GT Bank. Gabriel Emmanuel. God bless you. Ẹ jẹ́ fún ọ láyé kan kò ṣe bẹ́ẹ̀ ní fóònù. Ṣáínà ní fóònù. Ọ̀yà ẹlòmíì lè fẹ́ pè yín. Ẹlòmíì lè fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ pè nọ́mbà yín. 070. Ẹ farabalẹ̀ pè lẹ́yìn kọ̀ọ̀kan. 07057528655. Again. 07057528655. Again. 07057528655. Ẹ ṣé o. Mọ́mí Kẹ́lí. Ẹ ṣé. Mọ́mí Samuel. Ọbalolúwa. Mọ́mí Samuel. Bẹ́ẹ̀ náà ní nọ́mbà. Ẹ pè nọ́mbà yín. 09060 Ṣé fóònù yín wà lọ́wọ́ yín báyìí? 6054 2296. Àǹtí díẹ̀díẹ̀. Pè lẹ́yìn kọ̀ọ̀kan bóyá. 09060542296. Ẹ ti rọ́ọ̀ṣì jù. Bóyá again. 09060542296. Àgbétàn.
Sorry. 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 I'm good.